Hello, ẹ̀yin èèyàn mi. A kú dédé wòyí. Bẹ́ẹ̀ ni, wọ́n bá ní àṣeyẹyẹ Yèyé Mólú tó ń ṣe ní ààfin lẹ́nu ijọ́ mẹ́ta yìí, ṣé inú ọ̀sẹ̀ tó kọjá. Àṣé alàgbà kan, wọ́n ní nínú ayẹyẹ yẹn, nínú sẹrímọ́nì yẹn pé àṣé àwọn alàgbà, nínú àwọn alàgbà tó máa ń bá tó ń ti àwọn olórí túláàsì yẹn lẹ́yìn láti máa ṣe ibi ní ààfin. Ọlọ́run máa mú gbogbo wọn kọ̀ọ̀kan. Wọ́n bá ní èyí kan nínú àwọn alàgbà nínú Yèyé Mólú yẹn. Wọ́n ní kámẹ́rà gbé bó ṣe ń wo kábíyèsí ń wò kú. Wọ́n nígbà tí kábíyèsí ń sọ̀rọ̀ tó ń ṣe gbogbo, tí kábíyèsí ń praise àwọn tí Àkúrẹ́ tó wá bá wọn ṣe ayẹyẹ nínú ibẹ̀ kó ń praise wọn. Ó dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn ó ṣe ń kí wọn tó ń kí àwọn tó ń wà. Nígbà tí kábíyèsí mẹ́nu bà àwọn tí Àkúrẹ́, àwọn ẹbí Naomi tó wá láti Àkúrẹ́, àwọn ìjòyè wọ̀nyẹn tó wá láti Àkúrẹ́ wòye. Wọ́n ní kábíyèsí ṣàbẹ̀sí ní praise wọn. Tó tún praise àwọn ẹbí, tó tún praise Naomi mọ́. Ó praise Naomi ò sí ńbẹ̀ o, pé ṣùgbọ́n Naomi wà ní ààfin. Wọ́n ní kó ṣọ̀mọ̀ pé gbogbo àwọn orúkọ bẹ́ẹ̀ kó ń yọjú. Wọ́n ní Naomi wà láàfin. Wọ́n ní ṣùgbọ́n meanwhile Naomi ti lálàá. Ó ti rí vision yẹn pé òun rí pé kábíyèsí ó collapse nínú agbo Yèyé Lúà yẹn. Òun wá gbàdúrà. Wọ́n ní bó ṣe ń gbàdúrà yẹn tó ń gbàdúrà ní ààfin. Àwọn kábíyèsí wà níbi Yèyé Mólú nínú party yẹn. Wọ́n ní meanwhile ṣó ti rí kiní yẹn. Wọ́n ní ìkan nínú àwọn alàgbà yẹn pé bó ṣe wá bẹ̀rẹ̀ pápá àti kábíyèsí wá ń gbàdúrà yẹn pé inú wá ń bí gidi gan. Ìyẹn inú àwọn alàgbà yẹn, inú àwọn bólóyè ní báwọn elders, inú àwọn elders yẹn, wọ́n lé elder kan nínú wọn. Wọ́n ní bó ṣe ó ń wò kábíyèsí, kámẹ́rà ń gbé. Wọ́n ní bó ṣe ń wò kábíyèsí ń wò kó tó ń wò kó. Wọ́n ní before you know it, pé bó ṣe ti ọwọ́ bọ àpò. Wọ́n ní meanwhile pé olórí Rónkẹ́. Wọ́n ní olórí Rónkẹ́ sọ pé kábíyèsí ò gbàdúrà fún àwọn. Ó gbàdúrà fún Naomi, kò gbàdúrà fún kí ló ń. Wọ́n ní gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. Wọ́n ní kábíyèsí ó ti ẹ̀dá lò. Ètò ń pray. Èyí bẹ́ẹ̀ mi ṣe darí èèyàn lèèyàn ṣe. Kábíyèsí ló mọ nǹkan tó òun fi torí ẹ̀ ń pray fún àwọn tó wá láti Àkúrẹ́ tó wá bá wọn ṣe ti Yèyé Mólú yẹn. Wọ́n ní bá alàgbà yẹn ṣe tọwọ́ bọ àpò. Bá a ṣe, wọ́n rò pé àwọn alàgbà yẹn tẹ̀ ń wò yẹn ní ààfin. Pé tó ń ṣe ló pọ̀ jù. Wọ́n nínú kábíyèsí máa ń bí wọn gbogbo ìgbà. Ìyẹn àwọn tó ń support àwọn olórí. Ìyẹn ni pé àwọn olórí tó ń rán àwọn olórí. Àwọn olórí kẹ̀dẹ̀ré. Àwọn náà wọ́n settle nínú àwọn alàgbà yẹn díẹ̀ pàṣípàṣẹ. So torí ẹ̀dógún yẹn ṣe le tó fẹ́ fi Naomi lọ́rùn sílẹ̀. Wọ́n náà hate Naomi. Wọ́n níbi tó ti ń sọ̀rọ̀ pé màá yín wá ti ọwọ́ bọ àpò tó dìde tó fẹ́ fi lọ fi kan kábíyèsí. Wọ́n ní wọ́n kàn fi gẹ̀rẹ́gẹ̀rẹ́ kọ́kọ́ rí pé alàgbà yẹn kàn ṣubú nínú Yèyé Mólú yẹn. Gẹ́gẹ́ bá ṣe gbọ́. Yèyé Mólú ni. Wọ́n ní bó kàn ṣe ṣubú
sílẹ̀ ní gbogbo èèyàn wọ́n dẹ̀ sáré gìrìgìrì kí ló ṣe ọ̀gbẹ́ni tó ń ṣubú tó dẹ̀ ta gbogbo wọ́n ní gbogbo yẹn pé kámẹ́rà ń gbé o wọ́n pé kámẹ́rà wọ́n sẹ́ẹ̀tì kámẹ́rà everywhere wọ́n ní bí kámẹ́rà ṣe gbé báyìí àfi gẹ̀rẹ́jẹ́ ńlẹ̀ wọ́n ní wọ́n gbé ìgbàdìgbàdìgbà wọ́n rò pé bóyá kìíní wọ́n ní kọ́ọ̀tì ẹ̀ ti gbé kúrò nínú agbo yẹn wọ́n ní kó tó gbé kúrò nù wọ́n á gbé lọ sẹ́gbẹ̀ẹ́ kan pé kí ló ń ṣe ọ̀gbẹ́ni kí ló ń ṣe àfi gbogbo ẹ̀ lọ wọ́n ní bó ṣe gbẹ́mìí mì ní nínú agbo yèyé lúwa yẹn kí ni gbogbo eléyìí láre wọ́n ní gbogbo ẹ̀ ní kámẹ́rà gbé bó ṣe tọwọ́ bà pọ̀ bó ṣe fẹ́ lọ mú kinní yẹn lọ sí ọ̀dọ̀ kábíyèsí kó fi lọ kan kábíyèsí nìyẹn wọ́n ní kélé gbé bẹ́ẹ̀ ni wọ́n láwọn alálẹ̀ gbé wọ́n gbé ṣánlẹ̀ wọ́n ní kì í ṣe kékeré wọ́n ní kí ẹ máa wo àwọn tó ń ṣe ibi láàfin wọ́n ní kí ẹ máa wo adúrú ibi tó ń ṣe láàfin àfìgbà tó ṣe wẹ́ẹ̀lú sílẹ̀ wọ́n lòun ló fi gbẹ́mí mi ó kú nínú yèyé lọ wọ́n ní àṣé gbogbo àwọn tó ń ṣe ibi láàfin yẹn wọ́n pọ̀ jọjọ nínú ibi yẹn náà máa kú sí ní kọ̀ọ̀kan nínú ibi yẹn ní àṣírí wọn máa tú wọ́n máa kú náà ni kí ni ká ti gbọ́ pé irú ìmọ̀ wo ló bàlẹ̀ àwọn olórí àti àwọn alàgbà àwọn ìjòyè àti alàgbà tí gbogbo wọn pátá ìkọ̀ọ̀kan náà ni àwọn tí ó bá gbádùn nù wọn wọ́n ṣe máa rí ikú ènìyàn wọ́n máa rí bọ́n kọ̀ọ̀kan wọ́n máa gbọ̀dànù kọ̀ọ̀kan tó gbò bá ń jẹ́ tọ́lọ́run wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ nínú ayẹyẹ yẹn nìyẹn wọ́n ní ìyẹn náà máa le gan-an ìyẹn náà máa lágbára o àṣé ayé àwọn aṣebi ayé wọn ti ta bí ọ̀pá àwọ̀ ṣe rí bá àṣírí wọn ṣe tú téèyàn bá wà láyé tó jẹ́ pé èrò ibi lóun máa rò fọ́mọ nìkejì ó rò rere ó ti gbàgbé pé ẹ̀mí òun tóun fi ń mì yẹn pé ọlọ́run ló ní ọlọ́run fún gbogbo yín pẹ̀lú ẹ̀bùn lọ́fẹ̀ẹ́ lóríṣiríṣi ó fi jíǹkẹ́ yín ẹ̀dẹ̀ ní ẹni tọ́lọ́run dá tó dábì tí ẹ̀fẹ́ kó gbádùn ayé ẹ̀ àfẹ́yìn nìkan lè fẹ́ gbádùn ayé kò lè pọ́síbù náà ẹ̀yin nìkan lè fẹ́ máa sọ pé ẹ máa ṣayé o kíkí ni bá lè ṣe nílé ayé yìí tó jẹ́ pé live and let live wọ́n ní ojú ọ̀run tó yẹ fò láì fi ara kanra ẹ máa wo orú ayé tí àwọn kan ń live ní ààfin ẹ sọ pé gbogbo ilẹ̀ jọ wà láàfin kẹjọ máa gbádùn kẹjọ máa ṣiṣẹ́ iṣẹ́ tí ọlọ́run gbélé yín lọ́wọ́ láàfin ẹni tí ọlọ́run tó fi ṣe àkóso ayé yín àkóso tó jẹ́ olórí yín nínú ẹ̀mí ṣẹ́yìn lè fẹ́ joyè ni àbẹ́yìn lè fẹ́ jọba tí kan déédéé ń bínú orí tẹ̀ ń fífi làdé dúdú ṣọ́lọ́run wà dàbà lọ́ọ̀dà ilé ìgbà kọ́ àwọn tó kù lọ́gbọ́n ẹ̀yìn èèyàn mi mẹ́wàá ń bẹ o kẹ́ bá wa share kẹ́ bá wa like kẹ́ bá wa subscribe kẹ́dẹ̀ bá wa sọ sínú comment section ṣé wọ́n pẹ́ ní ṣe bí kó múra síbi ẹni ṣe kà kó oògùn náà kọ́ńtínú kó máa ṣe kà wọ́n ní àtúrí àti kà ṣé ìkọ̀kọ̀ máa gbé ni nóò kò sí ìtógbé gbogbo wọn náà máa jèrè iṣẹ́ ọwọ́ wọn orúkọ Jésù wọ́n ní Naomi máa ti rí kinní yẹn wọ́n ní bí wọ́n ṣe gbọ́ ó ní ẹni ọmọ ọlọ́mọ ń kàbáṣe ó ń cancel ó ń destroy gbogbo ní fọlọ́run lókè ọ̀run
ṣé ẹ̀ ń rí ṣe. Ọlọ́run wá mọ̀. A dúpẹ́ pé wọ́n kó Naomi sí wàhálà. Torí tí wọ́n gbé kọ́kọ́ lọ ṣẹlẹ̀ sí kábíyèsí ṣẹ̀mọ́ pé Naomi ó máa affect. A dé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún agbára tí Ọlọ́run fún Naomi. Àṣírí èṣù máa ma tú. Àṣírí Sátánì ò ní bò nínú ayé wọn. Jésù Olúwa wa. Àmì ṣé gan-an èèyàn bí ṣe ń tẹ́tí sí wa láyọ̀.